ṣe rí ìjà àkànkẹ́ àti alákànkẹ́ mi ẹ má dá sí o. ṣe mọ̀ pé ọkọ ọ̀run Lizzy ní Akeem ọkọ àwọn single mother. ìjà àwọn méjèèjì kìdẹ̀ ń ṣe é sìn ó ti pẹ́ tó ti ń jà. So ẹ jọ̀ọ́ ẹ má dá sí o. ẹ jẹ́ káwọn méjèèjì kan ṣe kí ni kán gbéra wọn débẹ̀ náà. ẹ jẹ́ káwọn méjèèjì kan gbéra wọn débẹ̀. Lizzy àti Akeem ọkọ àwọn ó níbi tán jọ dì sí o. àwọn méjèèjì jọ dì síbì kan ni. ẹ jẹ́ kán gbéra wọn débẹ̀ náà because àwọn kan wà torí bí Lizzy ṣe ń fẹ́ fún tó ń fẹ́ fún ṣe lẹ̀rù ń bà á. ṣe lẹ̀rù ń bà á. àwọn warriors ló tún lọ betray Lizzy lọ́dọ̀ Akeem o. àwọn warriors tí Lizzy kó jọ àwọn ló tún lọ gbé ẹjọ́ Lizzy fún Akeem pé kò fáwọn nílẹ̀ kò dẹ̀ ṣe refund. nǹkan tákeem sì sọ ò tí ì pọ̀ jù náà. if you want to look at it ó ní kẹ́nìbọ̀dì mú proof wá wípé kákeem mú proof wá fún un wípé wọ́n ti gba California. No be you talk am. ṣọlá pé nǹkan tí ò kì í yé mi ń gbọ́ ọ̀rọ̀ ẹni pé ṣé o máa ń gbàgbé nǹkan tó bá sọ ni. a mọ̀ pé wèrè ni ẹ́ wèrè tó tún ń gbàgbé nǹkan. No be you use your mouth talk am pé ọlọ́run ló yọ ẹ́ o tó tètè mọ̀ wípé ilẹ̀ ìjọba ní California ò bá ti wọ gbèsè. ó bọ́ sí gẹ́gẹ́ tó ní táìmù tí godmother ẹ tó disappear tó gbérọ́ tó ti mọ̀ pé orúkọ ẹ máa bàjẹ́. ó wá tó wá bọ́ sí gẹ́gẹ́ tó ìgbà tọ́rọ̀ Ìjẹ̀ṣà ṣẹlẹ̀ tó rò pé ọ̀rọ̀ Ìjẹ̀ṣà ti ṣẹlẹ̀ wípé káwọn pípọ̀ yìí tó mọ̀ kó o tètè fi ọ̀rọ̀ Ìjẹ̀ṣà ó rí bó ṣe fi ṣán sí ọ̀rọ̀ Ìjẹ̀ṣà yẹn. God so good. ọ̀rọ̀ Ìjẹ̀ṣà má ti ṣe tán ti lọ ọ̀rọ̀ ẹ ló wá kù báyìí. nǹkan tá a sọ pé kí bàbá má gbọ́ bàbá ló máa parí ẹ̀. Now you can't tell us on this social media space say ẹ̀yin èèyàn o ọlọ́run ló yọ ẹ́ nípa California o wípé ilẹ̀ ìjọba ni ó gbọ́ tètè mọ̀ pé ilẹ̀ ìjọba ni àìjẹ́bẹ́ ò bá ti jẹ gbèsè. Now you talk am now. pẹ́rẹ́ tó o dẹ̀ sọ́rú kíní yẹn kò wá yé mi mo wá máa ń sọ kíní kan bí àṣàsí ló máa ń mú ẹ o kò kí ń yé mi àbẹ́dì ni torí wọn ò ní béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀. kò tí yóò bá ti rojọ́ jù náà ó máa tú àṣírí ara ẹ̀ kò ní mọ́. tó bá ti rojọ́ jù náà ó máa tú àṣírí ara ẹ̀. That is it. so ìgbà tó jáde tó wá fẹnu sọ fún wa pé ó tètè mọ̀ ní o kí ló rò pé àwọn kọ́sítọ́mà ẹ̀ máa ṣe àwọn tó ti ń dáwó sí ẹ lọ́wọ́ for over 3 years tó ṣẹ̀ wá jáde tó sọ pé ilẹ̀ ìjọba ní bọ́ ní sùúrù kí ló dé tó sọ bẹ́ẹ̀ náà because àwọn kọ́kọ́ wà ṣẹ́rí kì í ṣe èébú kì í ṣe ìjà ìgbà tó sọ bẹ́ẹ̀ tán ó tún padà ó tún wá jáde pé ó mọ̀ọ́mọ̀ fi ṣeré ni okay number 3 tó o bá gbalẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ kí ló dé tá a rí ẹ lórí ẹ̀ mọ́. That is it. kí ló dé tó kì í lọ sórí ẹ̀ kó lọ máa ṣeré ṣé wọ́n ti kó sójà sórí ẹ̀ ni tó ti sọ pé tẹ bá rẹ́sẹ̀ ń bí ẹ ṣapa àbí ẹ gbébọn fún jẹ. Why are you not going there? I mean that will clear up all the shaking. Why are you not going there like before? Any small thing bọ̀dá láti láti máa gorí caterpillar bọ̀dá láti láti máa gorí caterpillar. Use your mouth to confess this. ìwọ ló fẹ́nu ara ẹ sọ náà. kò dẹ̀ sẹ́nibọ́dì tó fẹ́ ṣòwò ṣọ́ọ̀tì ní ayé kò sí. ìwọ ló fẹ́nu ara ẹ sọ pé ẹ̀yin èèyàn o ìjọba ti gbalẹ̀ lọ́wọ́ ẹ o ìwọ náà ló tún sọ pé kán máa mú proof wá. No be you talk am. àwa náà tún wá ń tì sí ẹ sí pé ṣọlá pé ìwọ náà padà sórí ilẹ̀ yẹn kó lọ máa ṣe bó ṣe máa ń ṣe lórí ilẹ̀ yẹn bíi ti tẹ́lẹ̀. That is the proof of all proof pé wọn ò gbà lọ́wọ́ ẹ̀. You don't need to be using 10 million to say that everybody should bring evidence. Evidence. We didn't know what was going on in your life until you told us. You said it. I think ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa dá rúkèrúdò sílẹ̀
láàrin àwọn tó ń dáwó fún ẹ tó ń dáwó 2k 10k tó fi ń ralẹ̀ ó ti ń dá wàhálà sílẹ̀ ó wá sọ pé kó tètè wá sọ kó tó di pé wọ́n lọ gbọ́n ta. Now you are now looking for somebody to bring evidence. Lizzy, sorry, save your money. Torí kò sówó lọ́wọ́ ẹ̀ mọ́. Àpòrò ló kàn ń jẹ. Save your money. Save ibi la wà tó sọ pé àwọn tó ra ilẹ̀ yẹn gan. Before now, prior to this nonsense, wípé o ò ní fún wọn nílẹ̀ ń bẹ̀, o máa fún wọn nílẹ̀ ń bòmí, ẹnu ara ẹ ló fi sọ. Ibi la wà, ìwọ náà ló sọ pé ilẹ̀ ìjọba ní, ẹnu ara ẹ ló fi sọ. Kí ló wá jẹ́ pé àwa ló wá sọ pé ká wá mú proof wa nígbà tó jẹ́ pé ìwọ gan ló yẹ kó mú proof ẹ jáde pé that land belongs to you. Save yourself the stress. Sorry, baby ti ṣẹ́jú. Don't use 10 million. I'll give anybody that brings proof with 10 million. Ṣé kíní kan. Àṣírí ẹ̀ ti tú. Àkàrà ẹ̀ ti tú sépo. What is the next thing? Your integrity is gone. O ti fi ọwọ́ ara ẹ̀ kí sọ pé ọwọ́ ara ẹ̀ kọ̀. O ti fi ẹnu ara ẹ̀ kó bá rẹ̀. Má fi kan ra orí burúkú tó ń ṣe. Má fi lé Akeem. Jẹ́jẹ́ l'Akeem jókòó. Àwọn warriors ẹ̀ náà ló wá bá. Mo rí bọ̀bọ̀ onírùngbọ̀n yẹ̀wò kẹ́yìn. Ṣé o tún bleach ẹ tún ọlọ mẹ́wàá ń ṣẹlẹ̀ lórí social Aliu àbí kí náà ń porúkọ ẹ̀ tó sọ pé kàkà kíkú pa Lizzy kó pa òun kó pòun dànù. Aliu ṣé ibi tó tún ti ń bleach o tún bleach irùngbọ̀n ṣé wàá tún bleach ọpọlọ báyìí pé ìtẹ̀ mọ ọkùnrin aláìníṣẹ́ ló máa ń bleach gbogbo náà kú ẹ̀ báyìí ó dàbí bọ̀lẹ̀ tó ti jóná. O ti bleach kò tún tẹ́ ẹ lọ́rùn o tún bleach irùngbọ̀n kí ló ṣẹlẹ̀ wàá tún bleach ọpọlọ wàá tún bleach ẹpọ̀n náà irú ayé rádaràdà wo lẹ wáyìí àìníṣẹ́ lọ́wọ́ náà ni ó wá ní ẹ kàkàkí lẹ́ẹ̀kú ilẹ̀ àṣà pé kàkàkí Aliu ló kàn ṣe pé fún Lizzy lọ́jọ́ mẹ́ta Aliu sọ pé kàkàkí Lizzy lọ tán life kó lọ máa explain fún ọkọ àwọn single mother pé Lizzy ya máa kú Lizzy ọdún ọkọ sórí ikú ẹ̀ ò jìnnà rárá àwọn warriors ló ń rokúrú ẹ̀ báyìí Aliu yẹn ò mọ̀rọ̀ sọ ó ṣàfẹ́ rojọ́ kó ṣàrí pé òun náà sọ nǹkan kan ó ní kàkà kí Lizzy lọ ṣe live lọ́dọ̀ kìíní pé Lizzy ya máa kú kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ ikú Làdíù máa ń rò sí ẹ̀nà Ṣọlá pé because I don't understand ọ̀rọ̀ pé kó o kú kí tí ẹ̀ bàjẹ́ ó ráwọn ọ̀rọ̀ kàbìtì tó máa ń fi òwe kọ́ nìyẹn àwọn warriors náà ló ń betray ẹ̀ náà ní ìmọ̀ kan tó ṣe fún bóyá what I order versus what I got ọjà tẹ́mu bóyá nǹkan tó rí tó bá lọ́dọ̀ ẹ̀ nìyẹn because of course àwọn kan ò jẹun yó nǹkan tó ń expect pé àwọn ti bólówó ṣe owó màmá ṣe I understand nǹkan táwọn warriors yẹn expect ni wípé ọmọbìnrin wọn máa tẹ̀ sí wọn lára àwọn máa bọ̀dá láti gan-an kí ni bọ̀dá láti rí mú bọ̀ ǹbẹ̀ kí ni bọ̀dá láti kí ló rí mú bọ̀ ǹbẹ̀ ẹ̀yin èèyàn mi. So if you look at it very well you will understand wípé Lizzy ó kàn ń jáporó ni má fi kanra mọ́ ọkọ àwọn single mother ó gbẹ́jọ́ ẹ̀ náà lọ bá jẹ́jẹ́ tiẹ̀ ló jókòó fi ìkanra mọ́ àwọn warriors tó lọ ń betray ẹ̀ fi ìkanra mọ́ àwọn warriors tó ń betray ẹ̀ káàkiri nǹkan tó bá transpire láàrin ẹ̀yin méjèèjì tó bá gbowó olówó sanwó olówó padà fún wọn láwọn ò rálẹ̀ mọ́ kì í ṣe dandan àwọn ò lè rálẹ̀ òòṣà àwọn ò lè rálẹ̀ ìjọba stop lying to people if you don't have land
Stop making it. Stop saying you go use money to shake it. Tó bá sure fún ẹ, Solape, ó ní máa sọ fáwọn èèyàn pé kán mú proof wá wípé ilẹ̀ yẹn ò kì í ṣe tiẹ̀ pé wọ́n á fún yàn kan ní 10 million. If it's sure for you, you go to your land. You go present your document. You go say, yeah, baba, you go let me be by. Send your representative to come and meet me in my land. Ilẹ̀ mi mo why. This is California. You go allocate the land to the people who get am. Àwọn èèyàn tó sọ pé àwọn fẹ́ gba refund, mi rò pé wọ́n dórí ilẹ̀ wọn rí. Wọ́n tó di pé wọ́n gbọ́ pé ilẹ̀ Osha ni. Àwọn tó láwọn fẹ́ gba refund, they no get to their land before. Ẹnu iná ni. Ẹnu dùn rò fọ̀. Ó ti fẹnu wà wọ́n sẹ́nu trailer Dangote nsìn. Ó ti jẹ́ kó ṣe àṣedànù. Torí ó tún ti sọ fún wọn pé o ò ní fún wọn ní refund. Sọ pé ó ti lọ. It's gone. Ó ti lọ nìyẹn. So of course they will be angry. I don't understand what you want them to do. Ṣé kó máa jubilate nítorí pé ó ti gbá wọn? Do you want them to be jubilating? I don't know. Of course they will be angry. Kò séyàn tó máa ṣe tínú ẹ̀ máa dùn now. They've lost. Of course. Inú máa bí wọn. Because what they expected, it's not that. You are not forthcoming with your this thing. You are a liar. All you care about is money. You don't care about your customers. You don't care about their shaking account. If you have attended to that customer very well, do you think they will go to ọkọ single mother? Ṣé wọ́n máa gbé ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ lọ bá ọkọ single mother? Ó lack a good customer service. Ọ̀rọ̀ ẹ̀ yìí dàbí ọ̀rọ̀ tó máa ń ṣe fún láti tó máa sọ pé yes sir tó máa kúnlẹ̀ fún láti ní àárín ìgboro tó máa ṣe yes sir tó bá dẹ̀ dínú ilé láti ò lè sọ̀rọ̀. If you have attended to your customer very well, tó bá tiẹ̀ fẹ́ refund, Solape kí ló ń tà tó máa sọ pé no refund, ṣó gbádùn. Okay, refund, ẹ máa fún mi dìgbà báyìí ni o, ẹ máa ṣe kíní kan dìgbà báyìí. You talk to her, can you bring your lawyer? Can you send a letter? Anything you want to do, you have to do it. Ìgbà bye, la máa refund yín because they are other project and the same time, owó yẹn artificial project. But no, you are screaming no refund. Kí ló ń tà? Don't scream no refund. Have they even checked their land? Do they even know where they have land? Can the person that buy land from you just pick a car and drive to where his land is? Until 19. Yenugume, number 19 in Logue. Can they pick their car and just say that I'm sorry, let me, like every other person can do? No, they don't even know where their land is. O kàn gbé wọn sórí afẹ́fẹ́ o kàn number 5402, 5407. Bó ṣe máa ṣe nìyẹn now. Now, àṣírí ti tú pé ìwọ náà ló kúkú tú àṣírí ara ẹ̀ kò sẹ́nibọ̀dì tó ń bẹ́ẹ̀ gbélé. Wípé you dey na government get the land. Instead of you to prove it, pé okay, no, this is still the land, it's still shaking it. You are fighting, you are using people, you are looking for people that is going to bring evidence for you. Everybody that sees you knows that you're going through something. It's, psychologically, it's there. Gbogbo èèyàn tó bá rí ẹ, ṣé first time tó máa gbà lọ́wọ́ ẹ ni? Gbogbo èèyàn tó bá rí ẹ ti mọ̀ pé you're going through something. It's not the first time. So many times. Tó máa gbélé ìwà tó máa lulẹ̀, tó máa gbélé ìwà tó máa... Mo dẹ̀ sọ kíní kankan. Tí Akim kó kàn fi ẹni yẹn pa ni. Kí Akim kó fi ẹni yẹn pa. Kó fi pa show, kó fi pa owó, kó fi pa gbogbo ẹ̀. Kó má bàa jàjà anything. Because etí wọn ò di náà. Bá ṣe ń kígbe tó. Orí tó bá máa jẹ kó lọ́rọ̀ yín ẹ̀yin warriors. Tẹ́ bá wé láwàní, ẹ̀yin fara yín lẹ máa tú. Ẹ máa nọrùn níta. Bọ́rọ̀ yín ṣe rí nìyẹn. Solape. Mi mọ nǹkan tẹ́ ibi tẹ́ ti rìnà kówó Solape o tẹ́ fi feel pé nínú gbogbo èèyàn o. Èèyàn báyìí.
ló lè talẹ̀ fún yín tọkàn yín dẹ̀ máa balẹ̀ tọkàn ẹ rí Ṣọlá pé ẹ rí pé bó ṣe wà yẹn ìbẹ̀rù bojo wà lára ẹ̀ òun gbọ́ fún ara ẹ̀ ọkàn ẹ̀ ò balẹ̀ pìtìpìtì ayé ń bá fà á ìgbà yẹn lẹ́yìn kóra yín lọ síbẹ̀ tẹ́ ẹ̀ ń rò pé ẹ ti arrive